ṣébí ṣèkà àṣekà ṣébí apẹtẹ ìṣẹ̀yìn yóò dá mi lójú ẹ̀yìn yóò fọ òru mẹ́ni ọ̀wọ̀ àbí kútura wọn lọ́rọ̀ wá tán bí eégún bíi lébè òsì ọdẹ ló mọ ohun tó dì sápò. Olú ọ̀fẹ́ ni ọwọ́, olú ọ̀fẹ́ ni ọwọ́, ayẹlẹ. Olú ọ̀fẹ́ ni ọwọ́, olú ọ̀fẹ́ ni ọwọ́, ayẹlẹ. Tálẹ́bálẹ̀ láfọ̀mọ́ ayọ̀fáyọ̀ ni. Kábíyèsí ìran Elédùmarè. Káfọ́mọ́ ayọ̀fáyọ̀ ni ilẹ̀ bá ti ṣú ká ṣe pẹ̀lẹ́ lọ́tọ̀. Ọlọ́run aṣẹ̀dá mo tún ṣe kábíyèsí lákọ̀tún. Olúọ̀fẹ́ ni ọwọ́. Bá mi. Ayẹlẹ. Olùtọ́jú mi. Ọ̀pá kò tẹ̀lé ìrìn àjò èmi Babátúndé ọmọ Balógun kábíyèsí ìran Elédùmarè. Ọlọ́run aṣẹ̀dá mo bá búrúbúrú mo pàgbọ́n mọ́ o ìyẹn lórí ètò Orú Omẹ́ni Ọ̀wọ̀ ni. Ǹjẹ́ gbèdégbèdé mo tún fẹ́ gbèdégbèjọ mo bèrè èdè lọ́wọ́ elédè dédé àkókò yìí. Kí là ń gbèdégbèdé tèmi kò mí o. Ìjẹta ni lágbèdè náà Ọlọ́run aṣẹ̀dá ni. Tó ṣe mí bẹ́ẹ̀ lókè ìpẹ̀ láyé. Ọlọ́run o. Ǹjẹ́ mo tún fẹnu fọ́gbá dé ní àkókò yìí mo fún oyin mu o. Mo tàgbọ̀n ìsàlẹ̀ bọ̀yọ̀ mo wá di pèdèpèdè. Ọ̀rọ̀ mi wá di pákúrúte tó mi tupètupè. Mo ní pátápátá lórí àpáta mo lóró pápápá. Bàbá Afálérè Fágbèrò. Bàbá Àdìgbé máa wọlẹ̀. Ẹ máa bá ń gba fóònù lọ bàbá ẹ dákun torí ọlọ́pàá pàápàá kí bàbá wọlé kọ́lẹ̀ ni. Ẹ bá ń gba fóònù lọ́wọ́ bàbá. Kí bàbá jókòó kán jókòó fúnra wọn ni. Bàbá Afálérè Fágbèrò. Bàbá Àdìgbé. Agbéfáwọ̀ bí ẹ̀wù. Àdìjọ ṣètò dédé àkókò ni. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kú àmójúbà mi lákọ̀tún. Gbogbo ẹ̀yin aráàlú òkèèrè. Ẹ̀yin ti Canada. Ẹ̀yin ti Germany. Kí fóun bàbá kọ́ ti wà tàlá torí tọ́lọ́hún. Orú Omẹ́ni Ọ̀wọ̀ lẹ́tọ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn nílùú Ìbàdàn ní Gospel bus stop Onígbàgbọ́ street Lagos Ìbàdàn expressway ìyẹn nílùú Ìbàdàn nírọ̀lẹ́ ti tòníṣẹ́ fẹ́ pẹ́ mi lórí ètò kó kọ̀tínú ní ẹ dákun torí ọlọ́ọ̀tí yóò ní bàjẹ́ eléyìí wà lẹ́ni kò sí nǹkan. Kàrímọ́tù kò ní rí ọ o sọ pé pẹ̀lú ọ̀gá rẹ̀ lé díẹ̀. Gbogbo àgbáyé pátá ló ti mọ̀ wípé ìkànnì kan wà tó ń jẹ́ Prince FM Radio Ìbàdàn. Bàbá Afálérè Fágbèrò. Bàbá gbé sí ara níjẹjọ.
ìṣẹ̀ṣe tí Ọlọ́run aṣẹ̀dá kádàrá kó wà ní ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà látogójì ọdún sẹ́yìn tí orúkọ kò kán létí tórúkọ mẹ́ẹ̀tì tí ò gọ́ọ̀mù tí ò pínyìnkì ọlọ́pàá ò fìgbà kan gbé bàbá ìrí kábíyèsí rẹ̀ Elédùmarè bàbá Fálérè Fágbénró ẹ ti mọ̀rú Omeni Ọ̀wọ̀ lánàá kó tó dè ní tí ń bá fọwọ́ kan lùyàkà fún yín wípé ẹni ó débẹ̀ ni ẹ má yiri ẹ̀ wò torí bá méjì kan orúkọ là ń jẹ lóru Omeni Ọ̀wọ̀ International Kàrímátù kọ́ńkọ́ ló mórí ẹ̀ Ọláwọlé Músà Ọlálẹ́kan kò ní bàjẹ́ sí Òrìọ́ Adéwálé Adéìwà akú ìsinmi èní màá wọlé kalẹ̀ sábàlẹ̀ àkọ́kọ́ lórí ètò òru Omeni Ọ̀wọ̀ tẹ́ ẹ̀gbọ́n nírọ̀lẹ́ ètò ní. tó bá di ní aago 4 kọjá ìṣẹ́jú 15 bàbá Fálérè Fágbénró wọlé kọlẹ̀ lódìdí ó kì í káàbọ̀ ìwọlé sábàlá tiwọn. mo ti ń gbé ètò òru Omeni Ọ̀wọ̀ láyé ètò ìgbọ̀ndẹ́dì àkókò yìí ọ̀làgbà pọ̀ mo ti gbé ní ìkànnì kan nílùú Ìbàdàn ìkànnì tá a mọ̀ sí Peters ní ọjọ́ Monday mi tí ì parí ẹ̀ ẹ tó ṣẹlẹ̀ sí wọ́n wá sórí ètò fúnra wọn live ní lọ́jọ́ náà lọ́hùn ẹ máa lọ sórí Omeni Ọ̀wọ̀ TV báyìí kẹlọ rẹ̀ wò ń bẹ̀ ó ti wà ń bẹ̀ òru Omeni Ọ̀wọ̀ TV yẹn lórí YouTube mo láyọ̀ láti sọ fún yín pé ẹni náà tún wà lórí ètò pẹ̀lú mi nírọ̀lẹ́ tòní. Ọlọ́run aṣẹ̀dá àwọn màláíkà tó yàn tì mí àwọn ràwáníyà tí ń bá mi rìnrìn àjò mi lókè ìpẹ̀ láyé pàápàá jùlọ tí bá ti wà lórí ètò òru Omeni Ọ̀wọ̀ àwọn tún dà bàbá Prince FM rédíò lẹ́gbọ́ ẹ lọ rè é gúngún ẹ̀ ká ẹ wọlé kọlẹ̀ síbẹ̀ ìyẹn www.princefmradio.com ẹ dákun kí bàbá kan wà online báyìí torí tọlọ́hun láàrin ìṣẹ́jú 10 sísìn bàbá Fálérè Fágbénró ló bàtìrì kọ́ yẹn. Ọlọ́run tó dábí ẹni tó rọ̀ bí òwe àgbàlá rẹ̀ kìkì ní ọlọ́lọ́wọ́ láṣọ ogun láṣọ ìlẹ́kẹ̀ ìjìlọ́gùn láṣọ Ọlọ́run ìyanu. Ọlọ́run tó dábí ẹni tó rọ̀ bí òwe àgbàlá rẹ̀ kìkì ní ọlọ́lọ́wọ́ láṣọ ogun láṣọ ìlẹ́kẹ̀ ìjìlọ́gùn láṣọ Ọlọ́run ìyanu. Ọlọ́run tó dábí ẹni tó rọ̀ bí òwe àgbàlá rẹ̀ kìkì ní ọlọ́lọ́wọ́ láṣọ ìlẹ́kẹ̀ ìjìlọ́gùn láṣọ Ọlọ́run ìyanu. Àwọn sáwọn yìí rẹ̀ ó ń ṣe ráńgá dédé àgbàlá rẹ̀ kìkì ní nígbà ọmọ yìí rẹ̀ ó ń pẹ́ jẹ́ àgbàlá rẹ̀ kìkì ní. Bí ọmọ Yorùbá ń kọ́ mo ṣe ọ́ ní kábíyèsí mo wá rírì fún Ọlọ́run ìyanu. Ọlọ́run tó dábí ẹni tó rọ̀ bí òwe àgbàlá rẹ̀ kìkì ní.
wò mí ẹ dákun ẹ máa bá mi share ẹ tún má gbàgbé ẹ wọlé kanlẹ̀ sí Prince FM Radio ìyẹn www.princefmradio.com wà á gbọ́ àṣírí ayé kan lórí ètò lẹ́nìí ẹ jẹ́ kí n sọ pápápá ìwọ tó já sí wípé èè ṣe sọ́jà aṣọ sọ́jà ló ń wọ̀ kábíyèsí èso ọlọ́pàá aṣọ ọlọ́pàá ló mọ̀ wọ̀ káàkiri àdúgbò ọmọ kọ́nà tó àwọn ọlọ́pàá ń lò èè ṣe sọ́jà mọ́tò rẹ ọlọ́rẹ̀ kùn ní àmì kọlọ̀ ojú rí ọ̀tá mi ó gbé tó orú omẹ́ni ọ̀wọ́n dédé àkókò yìí ẹ̀rù ọlọ́wọ́ sì bọ̀ ẹ tó ṣẹlẹ̀ sí ó dàgọ̀ ọlọ́pàá ó dé SARS nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà orí ló kó yọ